pápákọ̀ òfurufú Muritala Muhammed Airport ó gbaná lójijì, àwọn ènìyàn sá àsálà fún ẹ̀mí wọn. ṣe lọ̀rọ̀ ọ̀hún di bóòlọ yá mi láàárọ̀ ọjọ́rú ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2023 nígbà tí èéfín iná tó bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ tí gbogbo ọ́fíìsì ní pápákọ̀ òfurufú Muritala Muhammed tó sì bẹ̀rẹ̀ sí ní gbiná ní ìlú Èkó. Kò tó ìṣẹ́jú àáyá tí gbogbo ọ́fíìsì ọ̀hún bẹ̀rẹ̀ sí ní jó, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sá kúrò ní ọ́fíìsì ọ̀hún. Àwọn akọ̀ròyìn wọ́n gbọ́ wípé ńṣe ni pápákọ̀ òfurufú ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní gbaná, ṣùgbọ́n àwọn kan sọ wípé ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn wáyà tí wọ́n fi fa iná sínú ọ́fíìsì ọ̀hún ló lẹ̀pọ̀ tí iná fi ṣẹ́yọ lójijì. Àmọ́ ṣá àwọn òṣìṣẹ́ panápaná tí wọ́n wà ní agbègbè náà wọ́n ti sáré dé ibẹ̀ tí wọ́n sì bomi ju ní ọ̀hún pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Federal Airport Authority of Nigeria. Wọ́n ti sáré débẹ̀ tí wọ́n sì bomi ju ní ọ̀hún kó má bàa jó ní àjóràn. Ní gbogbo àkókò tí ní ọ̀hún fi ń jó lọ́wọ́ ni àwọn aláṣẹ elétò ààbò tó wà níbẹ̀ ni wọ́n sọ fún àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọ́n fẹ́ rìnrìn àjò yìí pé kí wọ́n kórajọ pọ̀ sí ibì kan kí ìkọlù kó má bàa wáyé, àti kí àwọn agbọ̀ràndùn pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ ṣe ìkọlù tẹ́lẹ̀ kí wọ́n má bàa fi iní ọ̀hún kẹ́wọ́. Àmọ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ti gba ibẹ̀ tí wọ́n sì bomi ju ní ọ̀hún pẹ̀lú àwọn òṣìṣẹ́ panápaná. Pápákọ̀ òfurufú Muhammed Airport ó gbaná lójijì, àwọn ènìyàn sá àsálà fún ẹ̀mí wọn.